ẹ jẹ́ kí n tún máa fi àkókò yìí kí n máa fi kí ọkùnrin, mo kí obìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyunnú, mo kásẹ̀ ẹ̀dí. Mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá fún bẹ́ẹ̀ ṣe ń ṣe kóríyá fún mi láti ìgbà dé ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi pátápátá wípé ẹ̀ ń gbádùn ìwé ìtàn yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ o. Ẹ ṣeun, mo dúpẹ́. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jọ Láwuyè. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Ìwé ìtàn tẹ́ ẹlẹ́ ń gbádùn náà ni tí àkọlé rẹ̀ ń jẹ́ Orí ò mobusun. Ibo la bá a dé? Ibi tá a bá dé, ibẹ̀ ni Ògìdán ọkùnrin 25 níbi tó ti ń fi ọ̀rọ̀ tó ti fi ń wá àwọn afurasí tó ti ń fi wá wọn lẹ́nu wò. Ẹ rántí dáadáa wípé Fẹ́mi òun ni Ògìdán kọjú sí tó sì béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Ìbéèrè tó Ògìdán béèrè lọ́wọ́ Fẹ́mi yìí ó jẹ́ ìbéèrè tó já Fẹ́mi gan alára láyà púpọ̀ púpọ̀. Yorùbá ní ibi tá a roko tì sí ibẹ̀ là á fàbọ̀ sí. Ẹ̀já tẹ̀síwájú níbi tá a bá dé, ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú, bẹ́yìn ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ bá mi subscribe báyìí. Kùsẹ́ òní mo rí iṣẹ́ yá. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá. Ẹ̀yin náà ẹ̀mí nìkan ṣayé yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹjá máa tẹ̀síwájú níbi tá a parí rẹ̀ sí. Àyà Fẹ́mi ń lù kìkì, gbogbo inú ilé ó túbọ̀ pa lọ́lọ́ sí i. Alàgbà Ajáwésọ lórúkọ pàápàá tó jókòó ti Fẹ́mi, ó ń gbọ́ bí ọkàn Fẹ́mi ti ń lù kìkìkì. Òógùn akọ ti bo Fẹ́mi, gbogbo àwọn tó wà níbẹ̀ òun ló dojú bò ó. Fẹ́mi ní n ò gba owó kankan lọ́wọ́ ẹnikẹ́ni o. Ògìdán wo Fẹ́mi sùn, ó mú ìwé tó wà lọ́wọ́ rẹ̀ fún Dàda pé kó lọ fi hàn Fẹ́mi. Dàda gba ìwé náà ó sì lọ fún Fẹ́mi. Fẹ́mi yẹ ìwé náà wò fínífíní, àyà rẹ̀ túbọ̀ ń lù kìkìkì sí, omi sì bẹ̀rẹ̀ sí ní kán sílẹ̀ látara rẹ̀. Fẹ́mi ní ọ̀rọ̀ owó yìí kò yé mi rárá sà. Ògìdán ní yóò yé ọ nígbà tó bá yá. Nínú ìwádìí wa bákan náà, mo sọ pé a rí ẹ̀gbà ọrùn àti yẹtí tó jẹ́ tí mo jí nínú ọ́fíìsì Káyọ̀dé. Káyọ̀dé sì ti bá Fẹ́mi ìmùlẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sọ ṣáájú àkókò tí mo jí dédé àwátì pé bí orí ọ̀fẹ́ rẹ̀ bá tún yọ, òun yóò bá mo jí ní àjọṣepọ̀. Ó sọ bẹ́ẹ̀ fún Fẹ́mi àbí ò sọ bẹ́ẹ̀? Káyọ̀dé rúnjú pọ́tọ́, ó wojú àwọn òbí rẹ̀ àti Dúpẹ́ tó jẹ́ ìyàwó rẹ̀. Káyọ̀dé ní mo sọ bẹ́ẹ̀ ní tòótọ́. Gbogbo àwọn tó wà nínú gbọ̀ngàn náà wọ́n tún wojú Káyọ̀dé. Ògìdán ní lẹ́yìn ọjọ́ díẹ̀ tó sọ̀rọ̀ náà, òun ni mo jí wá bá ọ ní ọ́fíìsì. Ìwọ àti mo jí nìkan sì lẹ́jọ́ wà nínú ọ́fíìsì lọ́jọ́ náà. Kò sí orí ọ̀fẹ́ tó tún dáa tó bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí o ti gbèrò tẹ́lẹ̀. Ní èyí tó túmọ̀ sí wípé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ pàápàá nígbà tí o ti sọ ṣáájú pé bí orí ọ̀fẹ́ rẹ̀ bá yọ, o sì lè bá mo jí ní àjọṣepọ̀. Yẹtí etí kan àti ẹ̀gbà ọrùn tó jẹ́ tí mo jí òun la sì rí nílẹ̀ ọ́fíìsì rẹ̀ yìí. Kí ni èrò gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ wà lórí ìjókòó yìí lórí ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí? Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wojú ara wọn, kò sí ẹni tó lè sọ̀rọ̀. Ògìdán ní ẹ ò lè sọ̀rọ̀ ni àbí ẹ ò mọ bí ẹ ó ti sọ? Kò burú, ẹ jẹ́ kí n bá yín sọ ohun tí gbogbo yín tí ẹ lè máa rò lọ́kàn. Káyọ̀dé gbìyànjú àti bá Mojí ní àjọṣepọ̀ lọ́jọ́ náà gẹ́gẹ́ bí ó ti sọ ṣáájú, ṣùgbọ́n Mojí kọ̀ jálẹ̀. Ibi tí Káyọ̀dé tó ti ń fẹ́ mú Mojí lágídí, yẹtí etí kan jábọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀gbà ọrùn Mojí já. Ó ṣeéṣe kí Mojí fi orí gbá nǹkan kó sì gba ibẹ̀ kú. Káyọ̀dé náà sì yára palẹ̀ rẹ̀ mọ́ kí àṣírí kó tó tú. Ògìdán dákẹ́ lọ díẹ̀, gbogbo agbègbè òun ló pa lọ́lọ́. Aṣọ tí Káyọ̀dé wọ̀ sọ́rùn ó ti tutù lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ òógùn. Ògìdán ń wo gbogbo inú ilé káàkiri. Ògìdán ní àwọn ọ̀daràn méjì kan wà tí wọ́n bá ẹ̀jẹ̀ Mojí nínú ọkọ̀ wọn. Àwọn ni a gbàgbọ́ pé wọ́n lọ bá Káyọ̀dé ju òkú Mojí sínú ọ̀sà lọ́jọ́ náà. Lẹ́yìn tí ilé ẹjọ́ ju àwọn méjèèjì àti Káyọ̀dé sí ẹ̀wọ̀n tán, ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. Gbogbo wọn dojú bo Ògìdán, gbogbo ilẹ̀ ó túbọ̀ pa lọ́lọ́ sí i. Alàgbà Pópóọlá ó gbọ́ bí aago tó so mọ́wọ́ bó ti ń dún kẹ́kẹ́kẹ́. Òun náà bẹ̀rẹ̀ sí ní làágùn, bẹ́ẹ̀ ló ń fi ọwọ́ fi atẹ́gùn sí ara rẹ̀. Ògìdán ní
nínú ìwádìí mi mo wá àwọn náà lọ sí ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ pé wọ́n ti kó àwọn méjèèjì lọ sí ọgbà ẹ̀wọ̀n ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A tẹ ọkọ̀ létí lọ sí ọgbà ẹ̀wọ̀n tó wà ní Iléṣà, ṣùgbọ́n ohun tí wọ́n sọ fún wa ni pé wọn ò kó àwọn ẹlẹ́wọ̀n kankan wá sí ọ̀dọ̀ àwọn láti Èkó rárá. Ẹsẹ̀kẹsẹ̀ òní ète wọn ló ti yé mi. Mo wá da àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sí ìta láti bá mi wá àwọn méjèèjì rí. Sí ìyàlẹ́nu, a padà rí wọn ní orílẹ̀-èdè Ghana. Ẹni tó rán wọn ní gbogbo ohun tán ṣe náà, òun ló ṣètò bó ṣe yọ wọ́n nínú ẹ̀wọ̀n, ó sì gbé owó fún wọn láti sá kúrò ní ìlú fún ìgbà díẹ̀. Ẹni náà sì wà láàrin wa níbí. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní fura sí ara wọn, kò wá sí ẹni tó gba ẹnìkejì gbọ́ mọ́ nínú gbogbo wọn. Ògìdán ní Fẹ́mi. Gbogbo wọn tagìrì, ọkàn Fẹ́mi fẹ́rẹ̀ lè gba ẹnu rẹ̀ jáde. Ògìdán ní ó sọ ṣáájú pé o mọ bí mílíọ̀nù 10 náírà bó ṣe wo àkáǹtì rẹ̀. Òtítọ́ ni. Ọkàn Fẹ́mi wálẹ̀ wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìgbà yìí òun ló tún lè wojú Ògìdán. Ògìdán ní bẹ́ẹ̀ ni. Ẹsẹ̀kẹsẹ̀ tí owó náà wọlé, òun ni wọ́n tún gbá a yọ padà. Wọn ò sì jẹ́ kí àtẹ̀jíṣẹ́ kí ó wo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pé owó wọlé rárá. Ṣùgbọ́n òṣìṣẹ́ báǹkì tó bá wọn ṣiṣẹ́ náà ó ti wà ní àhámọ́ wa báyìí. Àwọn tí wọ́n ṣiṣẹ́ náà wọ́n fẹ́ fi da ojú ẹjọ́ yìí rú ni, ṣùgbọ́n òfò ọjọ́ kejì ọjà òun ni wọ́n mú. Inú Fẹ́mi dùn, ó rọra rẹ́rìn-ín. Ògìdán ní síbẹ̀ èyí ò sọ wípé Fẹ́mi ò ní ẹjọ́ láti jẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni ẹ̀rín tó parẹ́ kúrò lójú Fẹ́mi. Ògìdán kọjú sí ọ̀gá ọlọ́pàá ọ̀gbẹ́ni Àdìsá. Ó ní ọ̀gbẹ́ni Àdìsá. Ọ̀gá ọlọ́pàá sáré wòkè lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní kò sí iṣẹ́ tí ẹ bẹ Akédélé tí kì í jẹ́, ṣùgbọ́n kí ló dé tí ẹ sì kú pa á lẹ́yìn tó bá yín yìnbọn fún Fẹ́mi tán, kí àṣírí yín kó má bàa tú àbí? Ọ̀gá ọlọ́pàá ní èmi, irọ́ ojúkorojú wo ló ń pamọ́ mi yìí? Kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín? Ògìdán wo ọ̀gá ọlọ́pàá náà, ó ba ẹnu jẹ́. Ó ní kò sí ẹni tó jẹ́ fi ọ̀bẹ tó nù jẹ iṣu. Àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìwádìí yìí, òun ni mo ti mọ̀ wípé ọwọ́ yín ò mọ́. Bí ẹ ò bá gbàgbé, ọjọ́ tí ẹ bi mí pé kí ló fún mi ní àrídájú pé mo lè ṣe ìwádìí yìí ní àṣeyọrí, ohun tí mo sọ ni wípé n ò ṣe àṣetìrí, nítorí wípé Olódùmarè òun ló ń ṣáájú mi nínú ohun gbogbo, àti pé àdúrà ìyá mi ó ń bẹ pẹ̀lú mi ní ìgbà gbogbo. Nítorí náà àṣetì ò sí lọ́rọ̀ mi. Lẹ́yìn náà òun ni mo sọ fún yín pé àwọn tí yóò fi aṣọ péńpé roko ọba wọ́n ti wà nínú àgọ́ ọlọ́pàá yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ò yé yín lọ́jọ́ náà. Mo fi ń dá yín lójú lónìí pé ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí mò ń sọ lọ́jọ́ náà. Gbogbo àwọn tó wà níbẹ̀ wọ́n tún kọ ha. Ọ̀gá ọlọ́pàá ní ó jọ wípé o ò mọ ohun tí ò ń wí rárá. Ẹ̀rí tí o fi lè fi ọwọ́ òfin mú mi dà. Ògìdán sáré wojú dáadáa, ó tún wojú ọ̀gá ọlọ́pàá ọ̀gbẹ́ni Àdìsá. Ògìdán rọra rẹ́rìn-ín, ó ní ẹ̀rí? Ọ̀gá ọlọ́pàá ní bẹ́ẹ̀ ni. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kùn yúnmúyúnmú. Ògìdán ní lọ mú àlejò wa kẹta wá dáadáa. Gbogbo ilẹ̀ túbọ̀ pa lọ́lọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí dàda jáde lọ. Kò sì pẹ́ púpọ̀ tí dàda tó tún fi wọlé padà pẹ̀lú ọkùnrin kan báyìí tó wọ àkísà sọ́rùn. Dájúdájú wèrè lọkùnrin ọ̀hún. Bí ọkùnrin náà ti wọlé, òní ọ̀gá ọlọ́pàá bú sí ẹ̀rín, torí kò ṣẹ̀ṣẹ̀ máa rí ọkùnrin náà ní àyíká. Ó ní mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé o ò mọ ohun tí ò ń ṣe ni. Àṣewèrè ni ẹlẹ́rìí yín. Ògìdán wojú dàda àti ọkùnrin tí dàda ṣẹ̀ṣẹ̀ mú wọlé náà. Ó rẹ́rìn-ín, ó ní wọ́n rò pé wèrè ni. Ara ọ̀gá ọlọ́pàá wálẹ̀ díẹ̀. Gbogbo àwọn tó wà lórí ìjókòó òun ló lẹ́nu sílẹ̀ tí wọ́n fẹ́ mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ògìdán ní òjò. Ọkùnrin tó wọ àkísà náà bẹ́rí fún Ògìdán. Ó ní ọ̀gá. Gbogbo àwọn tó wà ní orí ìjókòó wọ́n tún wojú ara wọn. Ó jọ pé idán òun ló ń ṣẹlẹ̀ lójú gbogbo wọn. Ògìdán ní wo ìjókòó yìí dáadáa Òjó, kí o wò ó bóyá o lè rí ẹni tó gbé oúnjẹ tí Akíndélé jẹ tó rán an lọ́rùn ọ̀sán gangan wá fún un nínú àwọn ènìyàn wọ̀nyí. Òjó bẹ̀rẹ̀ sí ní wo gbogbo àwọn tó wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ lọ́kàn gbogbo wọn ń lù kìkìkì. Bí Òjó ti rí Jùmọ̀kẹ́, òun ló na ọwọ́ sí i.
Ògìdán ní arábìnrin kí ni orúkọ yín? Jùmọ̀kẹ́ dìde ó ní Jùmọ̀kẹ́ ni sà. Báwo ni ẹ ṣe jẹ́ sí olóògbé Akíndélé? Àbúrò wọn ni mí sà. Kí ló dé tí ẹ fi wá fi májèlé sínú oúnjẹ fún ẹ̀gbọ́n yín? Jùmọ̀kẹ́ ní rárá o ọ̀gá, oúnjẹ tí èmi gbé wá kò ní májèlé nínú o, kódà mo jẹ nínú oúnjẹ náà kí wọn tó gbà lọ́wọ́ mi. Bọ̀dá yìí òun ló sì gba oúnjẹ náà lọ́wọ́ mi lọ́jọ́ náà. Jùmọ̀kẹ́ na ọwọ́ sí Àbáyọ̀mí. Ògìdán ní ǹjẹ́ ó fi ojú kẹ ẹ̀gbọ́n rẹ ní ọjọ́ náà? Jùmọ̀kẹ́ ní rárá o, wọn ò jẹ́ kí n fi ojú kẹ wọ́n. Ẹsẹ̀kẹsẹ̀ tí mo gbé oúnjẹ fún wọn tán òun ni mo padà sí ibi iṣẹ́ ní tèmi. Ògìdán ní ó ṣeun Jùmọ̀kẹ́, ǹjẹ́ o mọ ọkùnrin yìí rí? Ògìdán na ọwọ́ sí Òjó. Jùmọ̀kẹ́ ní àwọn ní wèrè tó sátẹ̀lé mi wọnú àgọ́ ọlọ́pàá yìí ní ọjọ́ náà tí wọ́n ń bẹ̀ mí pé kí n fún àwọn lóúnjẹ, mo sì fún wọn ní 200 náírà lọ́jọ́ náà. Ògìdán ní ó ṣeun Jùmọ̀kẹ́. Ògìdán kọjú sí ọ̀gá ọlọ́pàá. Ògìdán ní lẹ́yìn tí ọmọbìnrin yìí lọ tán, ẹ gba oúnjẹ náà lọ́wọ́ Àbáyọ̀mí, ẹ sì rán àwọn ọlọ́pàá 4 pẹ̀lú Àbáyọ̀mí tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà níṣẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn tí wọ́n lọ tán, ẹ lé Òjó náà jáde, ẹ ò sì bìkítà bóyá ó rìn jìnnà àbí kò rìn jìnnà, tí ẹ fi májèlé sínú oúnjẹ náà tí ẹ sì lọ gbé e fún Akíndélé nítorí wípé ẹ rò pé wèrè ni Òjó. Òjó kìí ṣe wèrè rárá, ọ̀tẹlẹ̀múyẹ́ ni òun náà. Mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọlọ́pàá tí ẹ jẹ́, lọ́kàn tiyín ẹ̀rí yìí kò tíì tó láti fi òfin mú yín. Ògìdán dákẹ́ lọ díẹ̀. Ògìdán ní bí a bá mú olè tán àá yan ni. Àbáyọ̀mí bá mi play fọ́nrán tí Òjó ká sílẹ̀ lọ́jọ́ náà. Àbáyọ̀mí lọ síbi amóhùnmáwòrán kan báyìí tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri, ó sì tàn kedere. Ó ní wọ́n ń wo ọ̀gá ọlọ́pàá náà bí ó ti ń fi májèlé sí oúnjẹ tó gbé fún Akíndélé lọ́jọ́ náà. Ọ̀gá ọlọ́pàá dorí kodò, kò mọ ohun tó lè ṣe mọ́. Ẹ̀ẹ̀kan náà òun ló tún gbórí sókè ó ní wọ́n rán mi ní o. Ògìdán ní ẹ má wulẹ̀ yọ ara yín lẹ́nu, mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ara gbogbo àwọn tó wà lórí ìjókòó ò balẹ̀ mọ́. Ògìdán wo àárín wọn lọ sùn. Púpọ̀ nínú wọn wọ́n ń pa gbọ́gbọ́ bíi pé kí wọn orí ẹ̀yìn ohun kan sápamọ́ sí kí Ògìdán kó má bàa rí àwọn. Ògìdán ní Fẹ́mi. Àyà gbogbo wọn tún là gàràgà, gbogbo wọn tún da ojú bo Fẹ́mi. Ọkàn Fẹ́mi ń sọ kúlúkúlú bí àmùjẹ ọmọ tuntun. Ògìdán ní mo fẹ́ kí o máa ronú sí ohun tí o bá fẹ́ wí àti bí wàá ti gbé e kalẹ̀. Ògìdán kọjú sí Dàda, ó ní lọ mú àlejò wa tó kàn wá Dàda. Dàda jáde lọ, kò sì pẹ́ tó tún fi wọlé padà pẹ̀lú ìyá ìtòkò. Ògìdán ní jẹ́ kí màmá lọ jókòó. Ìyá ìtòkò lọ jókòó sí orí àga kan níwájú Ògìdán. Ògìdán ní ẹ bá mi dárúkọ yín màmá. Ìyá ìtòkò ní orúkọ tèmi ní Àjọkẹ́ Àtinúkẹ́ aya Fágbèmí. Ìyá ìtòkò ò ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ mí sí. Ògìdán ní ẹ jókòó màmá. Ìyá ìtòkò jókòó padà. Ògìdán ní ẹ̀yin ni mo kí jù lórí ọ̀rọ̀ yìí màmá, torí bí kò bá sí tiyín ni ó ṣeéṣe kí ẹjọ́ yìí kó má tètè lójú. Màmá, ní nǹkan bí ọdún 2 sẹ́yìn ẹ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí apẹja létí ọ̀sà àbí bẹ́ẹ̀ kọ́? Ìyá ìtòkò ní bẹ́ẹ̀ ni. Ògìdán ní kí ló wá dé tí ẹ kàn déédéé fi iṣẹ́ náà sílẹ̀ tí ẹ padà sí ìtòkò? Ìyá ìtòkò ní ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ kan báyìí. Bí mo ti dé àwọn mi tán ní ọjọ́ náà tí mò ń pààrọ̀ aṣọ ní etí odò, òun ni mo déédéé rí àwọn ọkùnrin 2 kan tí wọ́n ju nǹkan kan sínú odò. Ìṣesí wọn ó mú ìfúnra lọ́wọ́. Bí wọ́n ti lọ tán, ọkàn mi sọ fún mi pé kí n lọ yẹ ohun tí wọ́n jù sínú omi náà wò. Tìbẹ̀rù náà òun ni mo fi kán lu omi tí mo fi lọ tú ohun tí wọ́n jù sódò. Àfi bí ó ti di odidi ènìyàn nínú àpò saka tí wọ́n jù sómi náà. Ògìdán ní ẹ ṣé màmá, kí ló wá mú yín sá kúrò ní Èkó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún? Ìyá ìtòkò ní ẹ̀rù àwọn ọlọ́pàá. Àwọn ènìyàn ní wọn yóò máa wá mi kiri ni, wọ́n ní mo sì lè tibẹ̀ kí n rí ẹ̀wọ̀n he. Ògìdán ní wọn ò purọ́. Púpọ̀ nínú àwọn ọlọ́pàá wa wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ mọ́. Ara wọn ni ọ̀gá ọlọ́pàá yìí, ọ̀gbẹ́ni Àdìsá. Àwọn tí wọ́n ní kí wọ́n gbé òfin ró
àwọn lókù tí wọ́n ń gbé òfin ṣubú, amúnibúni ẹran ìbíyẹ gbogbo. Bí ọwọ́ wọn bá tẹ̀yìn ní ìgbà náà ní tòótọ́, ó dá mi lójú pé ẹ̀yin náà ò bá ti máa fi aṣọ péńpé roko ọba báyìí. Mo fẹ́ kí ẹ máa wo ẹ̀rọ amóhùnmáwòrán tó wà lára ògiri yẹn mà. Àwọn àwòrán kan yóò máa kọjá lójú rẹ̀. Mo fẹ́ kí ẹ máa wò ó bóyá ẹ máa rí àwòrán obìnrin tí ẹ ní wọ́n jù sódò lọ́jọ́ náà nínú rẹ̀. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wo ẹ̀rọ amóhùnmáwòrán náà. Orí àwòrán ẹlẹ́ẹ̀keje tó jẹ́ àwòrán Mojí, òun ni ìyá ìtòkò ti ní obìnrin náà nìyẹn. Ògìdán ní ó túmọ̀ sí wípé Mojí òun ni wọ́n lọ jù sódò lọ́jọ́ náà. Omi bẹ̀rẹ̀ sí ní dà lójú ọkọ Mojí lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín màmá. Mo tún fẹ́ kí ẹ wo àwòrán tí yóò tún máa jáde báyìí, bóyá ẹ lè rí ọ̀kan nínú àwọn tí wọ́n wájú Mojí sódò lọ́jọ́ náà. Ìyá ìtòkò ní kò burú. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wo àwòrán mìíràn. Ó pẹ́ díẹ̀ kí ìyá ìtòkò tó ní ọkùnrin yìí ni. Ògìdán ní ẹ ṣé màmá, mo fẹ́ kí ẹ máa wò ó lọ bóyá ẹ lè rí ẹnì kejì. Ìyá ìtòkò ní ó dáa. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wo àwòrán náà. Lẹ́yìn tí àwòrán ẹni 10 ti kọjá ní ojú wọn, ìyá na ọwọ́ sí àwòrán 11. Ó ní ẹnì kejì nìyẹn. Ògìdán ní ó túmọ̀ sí wípé àwọn ọ̀daràn méjèèjì tó sọ pé Káyọ̀dé ló rán àwọn láti lọ ju Mojí sódò, òun ló ju Mojí sódò ní tòótọ́. Ògìdán dákẹ́ lọ díẹ̀. Ó wojú Káyọ̀dé. Ọkàn Káyọ̀dé ó ń sọ kìkìkì. Ògìdán ní mo fi ń dá gbogbo ìjókòó yìí lójú pé ìyà àìmọ̀dí òun ni Káyọ̀dé ń jẹ láti ìgbà yìí wá. Kò mọ ohunkóhun nípa ohun tó ṣẹlẹ̀ sí Mojí náà. Káyọ̀dé kúnlẹ̀ wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Inú bàbá àti ìyá rẹ̀ náà sì dùn. Ògìdán ní ìwọ Fẹ́mi, mo fẹ́ kí o sọ ohun tí o mọ̀ nípa ọ̀rọ̀ yìí láì fi epo bọyọ̀ rárá. Fẹ́mi ní n ò mọ ohunkóhun nípa rẹ̀ sà. Ògìdán dorí kodò. Àyà gbogbo wọn tún bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ògìdán gbórí sókè padà. Ó wo Fẹ́mi lọ sùn. Ó ní lẹ́yìn bí ọdún kan àti oṣù 7 tí Káyọ̀dé ti ṣe ìgbéyàwó pẹ̀lú Dúpẹ́, Káyọ̀dé rìnrìn àjò ọlọ́sẹ̀ 2 kan lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn tó lọ tán, kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti Dúpẹ́ ìyàwó Káyọ̀dé? Gbogbo wọn tún wojú Fẹ́mi. Fẹ́mi fẹ́rẹ̀ lè wọnú ilẹ̀ lọ. Ògìdán ní dá mi lóhùn Fẹ́mi, òun fi àkókò wa ṣòfò. Fẹ́mi ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wa sà. Ògìdán ní kò burú. A ti dé gbangba wálé àbá yìí. Ilé irọ́ ṣetán tí yóò wó pátápátá. Ògìdán dìde lórí ìjókòó. Ó rìn lọ sí ibi tí Dúpẹ́ jókòó sí. Ó dúró ní iwájú Dúpẹ́. Ó ní Dúpẹ́, kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti Fẹ́mi lẹ́yìn tí Káyọ̀dé lọ ìrìn àjò tán lọ́jọ́ náà? Dúpẹ́ ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Fẹ́mi o. Ògìdán ní Káyọ̀dé, ọ̀rẹ́ ìmùlẹ̀ òun ni ìwọ àti Fẹ́mi àbí? Káyọ̀dé ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní ó sì lè gbèrí rẹ̀ jẹ́. Ìyá Káyọ̀dé wo Káyọ̀dé bákànbàkàn. Ojú àwọn méjèèjì ó sì ṣe mẹ́rin. Káyọ̀dé dá itọ́ mì lódì. Ó dákẹ́ lọ díẹ̀. Ó ní ìgbàkúùgbà sà. Ògìdán ní ó túmọ̀ sí pé ó gbàgbọ́ pé Fẹ́mi ò lè dà ọ́. Káyọ̀dé ní láíláí. Ògìdán ní interesting. Ògìdán kọjú sí Fẹ́mi. Ó ní Fẹ́mi, àbí ò rí ilé ayé? Káyọ̀dé ní òun ní ìgbàgbọ́ nínú ẹ pé o ò lè dá òun. Ó túmọ̀ sí wípé o ò lè fi ohunkóhun pamọ́ fún Káyọ̀dé nìyẹn o. Ǹjẹ́ òótọ́ ni èyí bí? Mo fẹ́ kí o yẹ inú ẹ wò dáadáa, kí o pe àrò àti ọ̀dọ̀fin inú ẹ, kí o bá wọn ní gbólóhùn. Mo tún bi ọ́, kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti Dúpẹ́ lásìkò tí Káyọ̀dé lọ sí Ògbómọ̀ṣọ́ fún ọ̀sẹ̀ 2? Fẹ́mi bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ họ etí rẹ̀. Bẹ́ẹ̀ ló ń wò bẹ́lúbẹ́lú bí iná fìtílà. Ògìdán ní òun fi àkókò wa ṣòfò sẹ́ẹ̀. Fẹ́mi ní ọjọ́ kejì tí Káyọ̀dé lọ, òun ló pè mí pé òun gbàgbé àwọn fáìlì kan sílé. Ó ní ìyàwó òun sì ti lọ sí Òṣogbo lọ́dọ̀ màmá ẹ̀. Ó ní kí n jọ̀ọ́ kí n lọ bá òun mú fáìlì náà lórí tábìlì tó wà lẹ́gbẹ̀ẹ́ ibùsùn ní yàrá, kí wọ́n bá ń fi rán ọlọ́kọ̀ kan sí Ògbómọ̀ṣọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni mo sì lọ síbẹ̀ lọ́jọ́ náà. Ògìdán ní ibo lo ti rí kọ́kọ́rọ́ tó fi wọlé? Fẹ́mi ní kọ́kọ́rọ́ ilé Káyọ̀dé wà lọ́wọ́ mi
láti ọjọ́ tó pẹ́. Ògìdán ní ṣùgbọ́n Káyọ̀dé ò ní kọ́kọ́rọ́ ilé tiẹ̀ lọ́wọ́. Fẹ́mi ní òun náà ní kọ́kọ́rọ́ tèmi sà. Ògìdán ní kí ló wá ṣẹlẹ̀ nígbà tó dé ibẹ̀. Fẹ́mi tún bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ já orí. Ògìdán ké máa pàrà, ó ní má jẹ́ kí n bínú sí ọ Fẹ́mi, mo fẹ́ kí o sọ bí gbogbo rẹ̀ bá ṣe rí gan-an. Fẹ́mi wojú Káyọ̀dé, ó tún wojú Ògìdán padà, ó ní bí mo ti ṣí ilẹ̀kùn tí mo wọlé lọ́jọ́ náà, yàrá Káyọ̀dé òní mo gbà lọ tààrà. Ó sì yà mí lẹ́nu láti dúpẹ́ tí Káyọ̀dé ní ó ti lọ sí Òṣogbo lórí ibùsùn pẹ̀lú. Fẹ́mi tún dákẹ́ lọ díẹ̀, ó ń fi ọwọ́ ra orí, bẹ́ẹ̀ ló ń na ọwọ́ sí olómi tútù, ó tún ka ọwọ́ náà kò. Ògìdán ní pẹ̀lú ta ni? Fẹ́mi ní pẹ̀lú ọ̀gbẹ́ni olómi tútù. Gbogbo àwọn ènìyàn kọ hà. Káyọ̀dé gbójú sókè, omi sì bẹ̀rẹ̀ sí ní dà pòròpòrò lójú rẹ̀. Ó wo Dúpẹ́ ní ibi tó wà. Dúpẹ́ fẹ́rẹ̀ lè wọnú ògiri lọ. Ògìdán ní ẹ má ì tí ì kọ hà o, ó lè jẹ́ wípé olómi tútù ó wá fi omi tútù ṣe ìwòsàn fún Dúpẹ́ nílé ni o. Ìgbà tí orí wọn Fẹ́mi, ṣé wọ́n ń gba àdúrà ni àbí báwo? Fẹ́mi ní rárá sà, wọ́n ń bá ara wọn ní àjọṣepọ̀ ní sà. Alàgbà Pópóọlá fi ọwọ́ méjèèjì di orí mú, ó sì dán orí kodò, bẹ́ẹ̀ ló ń gbọn ẹsẹ̀ méjèèjì wéwéwé. Ó wojú Káyọ̀dé, ojú wọn sì mẹ́rin. Ẹsẹ̀kẹsẹ̀ òní Káyọ̀dé ká ojú kúrò lára bàbá rẹ̀. Ògìdán ní kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? Fẹ́mi ní Dúpẹ́ sáré ti olómi tútù dànù, ó sì sáré lọ mú aṣọ kan báyìí, oró máàyà, ìpòrúru ọkàn bá àwọn méjèèjì. Èmi kàn mú fáìlì tí mo fẹ́ mú tèmi ni o, mo sì jáde lọ. Ògìdán ní kábíyèsí Olódùmarè, obìnrin tó ń yan àlè bí ò bá para rẹ̀ yóò pa ọkọ. Àwọn mélòó òun ló ti sọ nípa ìṣẹ̀lẹ̀ náà fún? Fẹ́mi ní ẹnikẹ́ni ò gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu mi rí, àfi èyí tí mò ń sọ lónìí yìí. N ò sì fi ṣe ìwà hù sí Dúpẹ́. Dúpẹ́ òun gan-an òun ló tún wá ń kanra mọ́ mi láti ìgbà náà. Ògìdán ní kí ló dé tí ò sọ fún Káyọ̀dé ọlọ́rọ̀ gangan tó tún jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀? Fẹ́mi ní àti kékeré òní bàbá mi ti máa ń sọ fún mi pé gbogbo aṣọ kọ́là sá lóòrùn, gbogbo ohun tí ojú mi bá rí ni màá sọ. Wọ́n ní àkóbá àti ìyọnu ló máa ń fà fún ènìyàn. Wọ́n ní bí a bá ní ká fọ àwọ̀tẹ́lẹ̀ àgbàlagbà ní gbangba, ó ṣeé ṣe kí òórùn ó pọ̀. Àfáà kan sì wá sí wáàsí ní àdúgbò wa lọ́jọ́ kan. Ó ní ẹni tó bá fẹ́ gbé ilé ayé pẹ́, ohun mẹ́ta pàtàkì kan òun ni kó máa lò gẹ́gẹ́ bí àkọmọ̀nà rẹ̀ nígbà gbogbo. Àkọ́kọ́ ni pé tó bá rí nǹkan àṣírí kó sì bẹni wípé òun ò rí nǹkan kan. Tó bá gbọ́ nǹkan àṣírí kó sì bẹni pé òun ò gbọ́ rárá. Tó bá mọ nǹkan àṣírí kó sì bẹni wípé òun ò mọ̀. Ìdí nìyí tí wọn ò fi lè sọ fún ẹnikẹ́ni, pàápàá Káyọ̀dé, torí gbogbo wa kọ́ la rí inú gbé ọ̀rọ̀ sí. Ohun tí èmi lè gbà mọ́ra, ẹlòmíràn lè má gbà á mọ́ra. Inú Káyọ̀dé sì le. Bí ó bá gbọ́ ọ̀rọ̀ náà pẹ́rẹ́, ó lè kọjá ohun tí a lérò. Ògìdán ní ó ṣeun Fẹ́mi, èmi náà tó kọ́ ẹ̀kọ́ kan pàtàkì nínú àlàyé rẹ pé àmójúkúrò ló ní ilé ayé. Ṣùgbọ́n irú ohun tó ṣẹlẹ̀ yìí ó yàtọ̀ gédégédé. Ká ní wọn ò rí ọ ní ìbá dáa, ṣùgbọ́n wọ́n rí ọ. Bí ó bá di ọjọ́ mìíràn, àgbàlagbà tí o bá mọ̀ wípé ó lọ́gbọ́n lórí tó sì ní òye ayé, òní ènìyàn máa ń fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n lè fún ènìyàn lọ́gbọ́n. Ọlọ́run sì kẹ́ ọ, o ní irú bàbá ajáwé sọ lórúkọ ní àrọ́wọ́tó. Ká ní o ti fi ọ̀rọ̀ náà lọ̀ wọ́n ni, bóyá ẹ ò bá yọ nínú wàhálà tí ẹ kó ara yín sí yìí. Torí mo mọ̀ pé irú wọn ò bá ti fún ọ lómi ọgbọ́n mu. Iṣẹ́ Káyọ̀dé òun ló ti dòkú pátápátá yìí. Ibo òun la tún ti fẹ́ bẹ̀rẹ̀ padà. Ọjọ́ kẹta tí Káyọ̀dé dé láti Ògbómọ̀ṣọ́, òní ìwọ àti rẹ̀ lẹ́jọ́ lọ sí àyẹ̀wò lọ́dọ̀ bàbá ajáwé sọ lórúkọ, tí wọ́n sì sọ fún yín pé Dúpẹ́ ò lè bímọ mọ́ torí pé kò ní ilé ọmọ mọ́. Alàgbà Pópóọlá àti ìyàwó rẹ̀ wọ́n kọ hà. Ògìdán ní bẹ́ẹ̀ ni, oyún 10 òní Dúpẹ́ ti ṣẹ́ fún ọ̀gbẹ́ni olómi tútù. Oyún ẹlẹ́kẹwàá tó ṣẹ́ òun ló sì ṣe àkóbá fún ilé ọmọ rẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn, ní èyí tó mú kí wọ́n gé ilé ọmọ náà dànù. Ọwọ́ òfin ti tẹ dókítà Bámidélé tó ń bá wọn ṣe àwọn oyún náà. Lẹ́yìn tí Káyọ̀dé wọlé láti ibi tí ó ti lọ sí àyẹ̀wò, ó jọ pé ìṣesí rẹ̀ sí Dúpẹ́ ó yàtọ̀ díẹ̀. Bẹ́ẹ̀
owó tí ò sí lọ́wọ́ káyọ̀dé lásìkò náà òun ló ń kan káyọ̀dé lára, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ẹni tó bá ṣe ohun ètùfù dandan ni kó máa kíyèsí ẹ̀yìnkùlé, torí pé káyọ̀dé sọ fún dúpẹ́ pé àwọn ní láti lọ ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn mìíràn yàtọ̀ sí èyí tí àwọn ti ń lò tẹ́lẹ̀. dúpẹ́ ro gbogbo rẹ̀ papọ̀, ó rò pé káyọ̀dé kì í hu gbogbo àwọn ìwà tó ń hù náà tẹ́lẹ̀. ó rò pé ó ní láti jẹ́ pé fẹ́mi ti fún káyọ̀dé lọ́wọ́ lórí ohun tó rí náà ni. ẹsẹ̀kẹsẹ̀ ló lọ fi ọ̀rọ̀ náà tó ọ̀rẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Olómitútù létí. láti ìgbà tí ìyàwó Olómitútù sì ti ṣe aláìsí, òun ló sì ti ń wá gbogbo ọ̀nà bí yóò ṣe gba dúpẹ́ lọ́wọ́ káyọ̀dé pátápátá. ṣé Olómitútù ni dúpẹ́ ò bá fẹ́ láti ilẹ̀ tẹ́lẹ̀? ìyàwó Olómitútù òun ló fa ìdíwọ́ nígbà náà tí dúpẹ́ fi padà bá káyọ̀dé lọ. bí ó tilẹ̀ jẹ́ wípé Olómitútù mọ̀ wípé dúpẹ́ ò lè bímọ mọ́, síbẹ̀ ó mọ̀ pé ohun gbogbo lọ́bùn òní bíi tòórùn kọ́. bí dúpẹ́ ò tilẹ̀ lè bímọ, ẹ̀sìn sáà ni bó bá dórí ibùsùn kò sí àrà tí kò lè fi ọkùnrin dá bí ó bá ti di ibi ìbálòpọ̀. Olómitútù wò pé dúpẹ́ ò fẹ́ kí ayé rí ẹ̀sìn òun ló ṣe wá fi ọ̀rọ̀ náà lọ òun, ṣùgbọ́n àǹfààní ńlá òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ló jẹ́ fún òun. bí ikú lé ò pani tòde ò lè pani. Olómitútù sọ fún dúpẹ́ pé kó jẹ́ kí àwọn rán káyọ̀dé ní ẹ̀wọ̀n ráńpẹ́ kí àwọn méjèèjì lè ráyè lọ sí Dubai láti lọ gbádùn ara wọn fún bí ọdún kan. ó ní ìgbà tí àwọn yóò bá fi padà dé, inú káyọ̀dé yóò ti rọ̀ nínú ẹ̀wọ̀n tó wà, ọpọlọ rẹ̀ yóò sì ti wálẹ̀, èrò ọkàn rẹ̀ náà á sì ti yí padà pátápátá. kí ni dúpẹ́ gbọ́ Dubai sí? ẹsẹ̀kẹsẹ̀ òun ló yọ bí àbẹ́là, bí ògiri ilé rẹ̀ bó ti lanu nìyẹn o, tí aláǹgbá Olómitútù tó sì ráàyè wọ̀ ọ́. Olómitútù pàdé àpòpọ̀ pẹ̀lú ọ̀gá ọlọ́pàá ọ̀gbẹ́ni Àdìsá tó jókòó yìí, wọ́n sì ń sọ káyọ̀dé àti fẹ́mi lọ́wọ́ lẹ́sẹ̀. ọjọ́ tí wọ́n lọ mú un nílé ijó ní Ìkẹjà, òun ni wọ́n fi egbòogi olóró sí i lápò, ní èyí tó sọ ọ́ di èrò àgọ́ ọlọ́pàá. èrò wọn ni pé káyọ̀dé àti fẹ́mi òun ni àwọn yóò mú papọ̀ lọ́jọ́ náà, ṣùgbọ́n orí bá àwọn méjèèjì sí pé fẹ́mi rin ìrìn àjò lọ́jọ́ náà, èyí ló sì da èrò wọn rú díẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ ni ẹjọ́ náà ò bá le ju èyí tó wà nílẹ̀ yìí lọ, ká ní àwọn méjèèjì òun ni wọ́n rí mú papọ̀ ni. lẹ́yìn tí wọ́n rí akitiyan lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ náà, wọ́n rí i pé àwọn gbọ́dọ̀ wọ́ ẹ̀sùn míì tó lówúra sí káyọ̀dé lẹ́sẹ̀. ìdí nìyí tí wọ́n fi gbé ọ̀rọ̀ Mojí wọ̀ ọ́. dúpẹ́ ti ṣàkíyèsí wípé gúlegúle káyọ̀dé àti Mojí ó ń pọ̀ lásìkò náà. ìdí nìyẹn tó fi rán àwọn ọmọ Olómitútù pé kí wọ́n jí Mojí gbé ní ìrọ̀lẹ́ ọjọ́ tó wá sí ọ̀dọ̀ rẹ̀ gbẹ̀yìn. inú ilé Olómitútù òun ni wọ́n sì gbé e lọ, torí wọ́n mọ̀ pé kò sí agbófinró kankan tó lè lọ yẹ ilé Olómitútù wò níwọ̀n ìgbà tó jẹ́ wípé olóṣèlú pàtàkì ni. lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ti jí Mojí gbé, Mojí rí oore ọ̀fẹ́ láti sá lọ ní ọjọ́ kan, ṣùgbọ́n pẹ̀kí òun ló kó dúpẹ́ lẹ́nu ọ̀nà ilé Olómitútù. dúpẹ́ yìí òun ló mú pákó kan nílẹ̀ tó sì rún mọ́ Mojí lórí lẹ́ẹ̀mẹ́ta tí Mojí sì bá ìdí lọlẹ̀. dúpẹ́ rí wípé òun ti pa ènìyàn, ẹsẹ̀kẹsẹ̀ òun ló ké sí Olómitútù. gẹ́gẹ́ bí olóṣèlú tí ẹ̀jẹ̀ ènìyàn pọ̀ lọ́rùn rẹ̀, ó tún rí ọ̀rọ̀ náà bí àǹfààní láti túbọ̀ kó bá káyọ̀dé ọkọ dúpẹ́ pátápátá. bí ó ti sọ èrò rẹ̀ fún dúpẹ́, òun ni dúpẹ́ náà gbà á lẹ́sẹ̀kẹsẹ̀. kí ni kò ní gbà á fún? ìrìn àjò Dubai ó sáà wà níwájú wọn. ìdí nìyí tí wọ́n fi lọ ikú Mojí mọ́ káyọ̀dé. ìwé tí a sọ wípé a rí nínú ọ́fíìsì káyọ̀dé tó bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí mu rẹ́gírẹ́gí, àti ẹ̀gbà ọrùn Mojí pẹ̀lú yẹtí tí a rí nínú ọ́fíìsì káyọ̀dé, àwọn ọmọ sí Olómitútù tí wọ́n ní káyọ̀dé ló rán àwọn níṣẹ́, òun ló kó síbẹ̀ láti lè ṣẹ́ káyọ̀dé lé egun ẹ̀yìn pátápátá. ọlọ́run kàn rán Rónkẹ́ sí káyọ̀dé tó fi gbé irú wa dìde láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ni. bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀wọ̀n òun ni káyọ̀dé ò bá kú sí. ohun tí wọ́n sì ń gbèrò fún fẹ́mi kò rọrùn rárá, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin méjèèjì dúpẹ́ lọ́wọ́ orí yín. wọ́n fi egbòogi olóró sínú ilé ìwọ náà fẹ́mi o, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ òun ni mo mọ̀ wípé ìwọ kọ́ ló fi síbẹ̀. mo mọ̀ pé kò sì ní ṣàìyà ọ́ lẹ́nu bí wọ́n ṣe wọlé. kọ́kọ́rọ́ tiẹ̀ tó wà lọ́wọ́ káyọ̀dé òun ni dúpẹ́ fún wọn tí wọ́n fi ṣí ilẹ̀kùn wọlé, tí wọ́n sì fi egbòogi olóró náà síbẹ̀.
ọjọ́ tí Dúpẹ́ wá sọ fún ìwọ Káyọ̀dé lẹ́wọ̀n pé òun fẹ́ sáré rin ìrìn àjò pàjáwìrì kan tí yóò sì pẹ́ díẹ̀ kí òun tó dé. Òun àti olómi tútù ni wọ́n jọ lọ sí Dubai nígbà náà. Mo kí gbogbo yín pátápátá fún wíwá tí ẹ wá. Ògìdán kọjú sí lọ́ọ̀yà, ó ní gẹ́gẹ́ mo ti sọ ṣáájú, mo fẹ́ kí ẹ tètè ṣètò gbogbo ètò tó bá yẹ. A ní láti yanjú ẹjọ́ yìí ní kóòtù lọ́sẹ̀ tó ń bọ̀. Lọ́ọ̀yà ní kò burú Ògìdán, gbogbo ètò òun ló ti tò pátápátá, kò sí ẹ̀rí kankan tí a tún nílò mọ́. Olómi tútù ní ìwọ Ògìdán yìí ó kàn ń sọ̀rọ̀. Ó rò pé gbogbo ohun tí ó sọ kalẹ̀ yìí ó sì lè sọ mí di èrò ẹ̀wọ̀n, àbí bẹ́ẹ̀ kọ́? Ojú wa òun ni yóò ṣe. Ògìdán rẹ́rìn-ín, ó ní kì í ṣe wípé àwọn ẹ̀rí mi wọ̀nyí yóò rán yín lẹ́wọ̀n nìkan. Wọn ò rí dájú wípé nọ́mbà tí wọ́n kọ sí ara aṣọ Káyọ̀dé yìí òun ni wọ́n fi ṣe pàṣípààrọ̀ fún yín. Ó jọ pé ẹ tiẹ̀ ní ẹ̀yin fẹ́ràn láti máa já ènìyàn láyà púpọ̀. I have a surprise for you. Ògìdán dìde, ó sì rìn lọ sí ọ̀nà ọ̀dọ̀ olómi tútù. Ògìdán ní dada, jọ̀wọ́ bá mi mú àlejò wa tó gbẹ̀yìn wá. Ògìdán dìde, ó rìn lọ sí ọ̀nà ọ̀dọ̀ olómi tútù. Ó ní dada, jọ̀wọ́ bá mi mú àlejò wa tó gbẹ̀yìn wá. Ta la àlejò wọn ọ̀hún? Ǹjẹ́ Ògìdán, ǹjẹ́ yóò lè rán olómi tútù lẹ́wọ̀n bó ṣe gbèrò bí? Ẹ wò mí kẹ́ ẹ tó rí rẹ́ tó rún. Ẹ jẹ́ mọ́ ṣẹ́ni dédé síbí fún ti sáà yìí ná. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jọláwì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà ẹ má gbàgbé láti máa bá mi share àwọn fídíò mi ọlọ́kanòjọ̀kan, kẹ́ sì máa bá mi like àwọn fídíò mi. Èmi a máa sọ wípé orí ń fáwọn ẹ̀dọ̀ ń dògbé òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan kó dìde mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí òní wọ́n tún padà máa bá yín láìpẹ́ tá a máa tẹ̀síwájú. Ó tún dìgbà kan náà.